Nkechi báwo. Nkechi blessing báwo. Nkechi báwo. Nkechi blessing báwo. Nkechi onídọ̀tí olóòórùn olórí burúkú wo ni. Tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ Baba Ijesha lọ, keep quiet. When others are talking about Baba Ijesha, you are supposed to be don't talk. When others are talking, don't talk. Nkechi, enter home, go and cover your face. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tèmi, arábìnrin tí ẹ̀ ń wò yìí ó ti jáde fún Nkechi Blessing o. Ó jáde fún gidi gan ni o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Nkechi Blessing ó ti ń dráàgì àwọn Baba Ijesha àti CEO LUMINEE látìgbà tí wọ́n ti bímọ o. Ó ti ń dráàgì wọn o. Ó ní ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ẹni tí òun bá ọmọ ọlọ́mọ sùn àwọn ọmọ kékeré tó ń bá wọn sùn ni òun yóò máa kí ní congratulation ni ó ní láyé káfàtà kò lè jọ. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó ti jáde fún ó jáde gidi ó blast rẹ̀. Ó ní tó bá tiẹ̀ sọ wípé kí gbogbo èèyàn máa sọ̀rọ̀ ó ní ṣe bí Nkechi Blessing ni. Ó ní ọ̀rọ̀ tọ́ sí Nkechi Blessing lẹ́nu. Ẹ̀yin tèmi, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Stupid. You are very, very stupid, Nkechi Blessing. Who are you? Who are you to be talking about Baba Ijesha? Who are you? Kò tí láìrí ni. Wọ́n ti bá ti ẹjẹ́ nínú industry ni. Gbogbo bẹ́ ṣe ṣorí burúkú nínú industry yín náà. A mọ àwọn èèyàn tó yẹ pé èèyàn gidi nínú yín. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ní Nkechi. Nkechi ayé ẹ máa bàjẹ́ ni. O ò ní ṣe oríire. O ò ní ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire òfò ló máa ṣe. Nkechi báwo. Nkechi onípátá gígùn. Aláyé bàjẹ́ ọmọ yìí ọkùnrin tó ti fẹ́ nínú industry tó ti bá ti ẹ mọ́gi. Aláyé basmọ̀ngẹ̀rẹ̀. Olórí burúkú. Ìwọ ń jáde fún Baba Ijesha wọlé asau now. Asau now ni kíni? Asau waiting. Asau now waiting. Waiting be asau now. What do you mean by asau now? Ṣé wọn kì í bímọ 7 months ni? Baba Ijesha ó jáde 9 months ago. Ṣé kò lè bímọ ní 7 months ni? Kò lè bímọ ní 8 months ni? I am a mother for crying out loud. Yes. Èèyàn bímọ ní 8 months. Èèyàn bímọ ní 7 months. Go and sit down. You people are very stupid. Orí yín burú. If you keep on coming out for Baba Ijesha, I will come out for you 100 times. Màá jáde fún 100 times, Nkechi. Ó lọ mọ̀ mi kò béèrè mi mo bá yín ṣe fíìmù mi bá yín ṣe tíátà orí burúkú tẹ́ ṣe yẹn. Èyí tẹ́ rí tíátà ṣe. Gbogbo tíátà tẹ́ ṣe náà ọgbọ́n wo ló ń kọyàn. Kò sí ọgbọ́n kankan nínú tíátà tẹ́ ṣe. Àwa lè sọ àwọn èèyàn tó yẹ pé èèyàn gidi. Èèyàn ní Fálà, ọmọ borí owó, èèyàn ní Bàbá Latin. Àwọn èèyàn gidi tó ń ṣe fíìmù nínú yín táwa mọ̀ ni. Ká mú gògò, ká mú Yínká Quadri, ká mú àwọn kọ̀ọ̀kan náà kò sẹ́yìn kéékèèké iná sọ orí ẹ̀ burú náà yí ẹ̀ fẹ́ bàjẹ́.